Ẹ kú ìkàlẹ̀ nílé ní oko ní ẹ̀yìn odi níbikíbi tí ọwọ́jà atẹ́gùn ètò yìí bá fẹ́ dé lénìí. Èmi ọmọ yín náà ni Dr. Hafiz Abọ́ládé ọmọ Arámidé. Ṣé a ti wá nǹkan fìdílé? Ṣé ẹ ti fìdílé nǹkan? Lórí ètò yìí, ọgbọ́n ó pọ̀ lórí ètò yìí. Àárọ̀ ọgbọ́n kọ́ lórí ètò yìí, ọgbọ́n àti òye ó ń bẹ lórí ìkànnì yìí. Tẹ́gbẹ́ yẹn ṣe wù mí ní ìgbà àkọ́kọ́ ni, ẹ dákun ẹ má gbàgbé láti bá mi share program yìí, ẹ bá mi share program yìí, ẹ bá mi like kí ẹ comment. Ẹ̀rí lè tí mo mú wá fún wa lónìí, mo mú àgbo kan wá fún àwa ọkùnrin tí ò lè ṣe déédéé lọ́dọ̀ ìyàwó ẹ̀ mọ́. Òun náà ni mo mú wá fún wa lónìí. Ìwọ ń ṣe ẹ̀kan tẹ́lẹ̀ ni, kódà ó ti wá lè lágbára àti ṣẹ̀kan mọ́, torí Ọlọ́run dá àwọn kan tó jẹ́ pé wọ́n lágbára ẹṣin ni wọ́n ṣe ẹ̀mẹ́rin. Ìwọ tó wá ń ṣe ẹ̀mẹ́rin tẹ́lẹ̀ àti ṣe ẹyọ kan gan-an ó wá di wàhálà sí ẹ lọ́rùn. Ẹ jẹ́ ká gbìyànjú àwọn nǹkan yìí. Àwa tí a bá lo àgbo, bóyá àgbo alẹ́ ni àbí àgbo jẹ̀díjẹ̀dí ni, àgbo ìdákọ́lẹ̀ ni, tá bá rò pé kò ṣiṣẹ́, má rò pé kò ṣiṣẹ́ o, àgbo ṣiṣẹ́. Àwa ní ká ṣọ́ra nípa àwọn nǹkan tí à ń jẹ, ní àwọn nǹkan dúdùn tí à ń jẹ. Ẹni tó bá ní ìtọ̀ ṣúgà, ẹni tó bá ní ìfúnpá gíga, ìtọ̀ ṣúgà tá a mọ̀ sí diabetes, àtẹni tó ní hypertension, àwọn oògùn òyìnbó tá ń lò yìí, àwọn oògùn máa ń pa okó ni. Tí a bá ń lo àgbo alẹ́ àbá ń lo àgbo ìdákọ́lẹ̀, ó ṣeé ṣe kó má ṣiṣẹ́, torí pé àwọn oògùn òyìnbó ìgangan fúnra ara wọ́n ń pa okó ni. 50-50 ni. Oògùn tí ẹ ń lò tó jẹ́ oògùn òyìnbó, tó jẹ́ oògùn diabetes àbógun hypertension, ó lè má jẹ́ kí àgbo tètè ṣiṣẹ́ lára yín, torí pé àwọn oògùn gangan ń pa okó fúnra wọn ni. Àwọn ọkùnrin tá lè ṣe déédéé lọ́dọ̀ ìyàwó wa mọ́. Ìyàwó ẹlòmíì kàkà kó sọ fún ọkọ ẹ̀, yóò dá ẹ̀yẹ ọkọ ẹ̀ lẹ́ni láàrin àwọn obìnrin ẹgbẹ́ ẹ̀. Ẹlòmíì kàkà kó pe ọkọ ẹ̀ pé bàbá lágbájá, ìwọ ló wá ṣe yín, ẹ ṣe dáadáa mọ́. Ẹlòmíì ò dá wà lálẹ́ ni. Ẹ sì mọ̀ pé obìnrin àwọn láìkí kíní tó ṣe dáadáa. Irinṣẹ́ tó kìlẹ̀ dáadáa. Ẹ mọ̀ pé a ní àlùjọ sákárà, a sì ní àlùjọ gángan. Ẹni kó jura wọn lọ. Gángan a lè fi wé sákárà. Sákárà lè bọ́lẹ̀ kó fọ́, amọ̀ ni. Ṣùgbọ́n gángan igi ni. In tó sì ń fọ̀ lẹ́nu, ó kọjá sí sákárà. Gbogbo obìnrin tó bá ń fẹ́ràn àlùjọ sákárà, ìwọ ọkùnrin tó fẹ́ lùlù náà, wọ́n náà gbọ́dọ̀ múra ni. Má jẹ́ kí ìyàwó ẹ̀ fi ẹ́ ṣe yẹ̀yẹ́. Má jẹ́ kí ìyàwó ẹ̀ dá yẹ̀yẹ́ ẹ̀ lẹ̀. Mo máa ń sọ pé àwọn ọkùnrin a gbọ́dọ̀ ya ẹhànnà lóru ni. Kí ìyá Sáàkì àbí ìyá Fátímọ̀ kọ́ máa sọ pé bàbá Fátímọ̀ ó ṣeun mi àná. Bẹ́ẹ̀ kóbìnrin máa kí wa ní kó máa dúpẹ́ lọ́wọ́ wa. Ìwọ́n tó wá pé ìyàwó ẹ̀ tí ìyàwó ẹ̀ ní ó fi mílẹ̀ súkẹ́súkẹ́ náà lọ́kùnkú ṣe kí ìsára o. Mẹ́jẹ̀ kí ìyàwó ẹ̀ wò ta. Ọlọ́run ní dá wa láàmú, Ọlọ́run ní dalé àtọ̀nà wa rú. Ẹ bá mi lọ wá ewé ẹtìrí, ewé gólóbà, à ń pè ní gólóbà, ewé gólóbà. Ẹ bá mi wá ewé gólóbà tó pọ̀ díẹ̀. Ẹ bá mi san ewé yìí nù. Ẹ bá mi wá omi òrombó
kí là ń pè ní òrombó? Ọsàn wẹ́wẹ́ òun náà ni à ń pè ní òrombó. Bá mi fi omi ọsàn wẹ́wẹ́, ó lè tó bí ìgò báyìí. Tá bá rí omi ọsàn wẹ́wẹ́ dédé báyìí, original one, omi ọsàn wẹ́wẹ́ original one tó báyìí, ẹ jẹ́ ká fi gbo ewé yìí, ká gbó kó kí dáadáa. Ẹ jẹ́ ká sẹ́ ṣé a ti sẹ́. Tá bá ti wá sẹ́, ẹ jẹ́ ká dà sínú ike padà. Báwo la ṣe máa lò ó? Ẹ má gbàgbé láti bá mi subscribe sórí ìkànnì yìí, bá mi share program yìí, bá mi like, kí ẹ comment. Gbogbo ẹ̀yin tí ẹ ti subscribe, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ̀yin tẹ́ ẹ fún mi ní ẹ̀bùn lọ́kàn jọ̀kan, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tẹ́ ẹ fún mi ní ìmọ̀ràn, àgbà ò ní tán lórílẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ credit account mi, àpò sásámùrà kan ìgbẹ́, àpò wa ò ní gbẹ. Wọ́n pe kinní kan ní carrot, ẹ ti mọ̀, kárọ̀tì yẹn ní pupa gúngùn táwọn kó wá láti ilẹ̀ àwọn Haúsá. Ẹ ti mọ̀ kárọ̀tì yẹn, ẹ bá mi wá. Kí a tó jẹun láàárọ̀ kùtùkùtù, a fi kinní ìtẹ́nu ni. Kárọ̀tì a fi tẹ́nu ni. A jẹ kárọ̀tì, ẹ bá ti wá jẹ, ẹ bá mi wá omi ọsàn tá a ti gbò yìí, tá a gbò pẹ̀lú ewé yìí, ṣọ́ọ̀tì kan. Nígbà tá a bá jẹ kárọ̀tì tán, omi yìí òun là ń mú lé kí a tó jẹun. Lẹ́yìn tá a bá jẹun tán ní alẹ́, ẹ tún mu omi yìí pẹ̀lú kárọ̀tì, ó tán. Ẹ ká máa jẹ ní ojoojúmọ́. Nígbà tí a bá ń jẹ lọ́wọ́, ẹ má jẹ́ ká súnmọ́ obìnrin nígbà náà. Má jẹ́ ká súnmọ́ obìnrin nígbà náà. Ẹ gbìyànjú iṣẹ́ yìí, ẹ dúpẹ́ fún Ọlọ́run látara àwọn nǹkan yìí. Ẹ̀yin tí bá nífẹ̀ẹ́ sí àwọn product wa, bó ṣe kí eléyìí ni, èèyàn kan ló ní eléyìí. Ó wà nílẹ̀ ní ọlọ́kan òjọ̀kan. Àgbo aleko, àgbo jẹ̀díjẹ̀dí, ẹ rí pé wọn ò jọra wọn. Àbó jọra wọn ni? Kò jọra wọn rárá. Àgbo aleko, àgbo jẹ̀díjẹ̀dí, àgbo ìdákọ́lẹ̀, afàtọ̀, gbogbo ẹ̀ wà nílẹ̀ ní ọlọ́kan òjọ̀kan. Níbikíbi tí ẹ bá wà lórí ayé yìí, àgbo yín á tẹ̀ yín lọ́wọ́. Ìwọ obìnrin tí nǹkan oṣù rẹ̀ ṣe ségesège, àgbo wà nílẹ̀. Ìwọ ọkùnrin tó ṣẹ̀kan sùn lọ, àgbo wà nílẹ̀. Àgbo aleko, ìdákọ́lẹ̀, jẹ̀díjẹ̀dí, flọ́ṣà, ó wà nílẹ̀. Nǹkan oṣù obìnrin tó ṣe ségesège, ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ọkùnrin míì, ẹ̀rín àjẹpámí, àìsàn ń ṣe ẹ́, àrùn ń ṣe ẹ́ nínú, ọ̀wá ń ṣàdúrà. Àdúrà kọ́, ọ̀tọ̀ láyé àdúrà, ọ̀tọ̀ láyé ògùn. Tẹ́bi bá ń pààyàn, á jẹun ni. Tí àrùn bá ń ṣe èèyàn, á lo ògùn ni. Ọ̀tọ̀ ní àrùn, ọ̀tọ̀ ní àìsàn. Téèyàn bá ń ṣe àìsàn, agbára àdúrà ká pẹ̀lú ògùn. Àdúrà nìkan kọ́ o. Agbára àdúrà ká ìsàn pẹ̀lú ògùn. Ṣùgbọ́n tí àrùn bá ń ṣe èèyàn, agbára àdúrà ò ká o. Igba Yàsín ò rán o. Igba Sáàmù ò rán o. Ògùn là á lò sí inú. Torí tẹ́bi bá ń pani, á jẹun ni. Ọlọ́run ní dà wá láàmú. Ojú tí ẹ fi ń ojú náà ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi sí náà nídìí. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní wọlé tọ̀ wá. Gbogbo ayé ò ní fún wájú. Àgbo, àtọ̀sí, gbogbo ẹ̀ ó wà nílẹ̀ ní ọlọ́kan òjọ̀kan. Ire o, ó dìwọ̀ bí ọjọ́rọ̀, ó dìgbà kan náà.